kábíyèsí míì tún wọ gàù wọ́n ní ọba Jọga Orile ṣe 419 fún wọn ní London. àsìkò yìí kì í ṣe àsìkò dáadáa fún ọ̀pọ̀ àwọn ọba Yorùbá o. tí ọba Olórílé Orílẹ̀ Ifọ̀ tó sọ́ra ẹ̀dí ajagunbalẹ̀ tó ń halẹ̀ mọ́ àwọn aráàlú ni wọ́n ń wí, àti tí apẹ̀tù ìpẹ́tùmọ́dù tó lù wọ́n ní jìbìtì l'Amẹ́ríkà. èyí tó ṣẹlẹ̀ báyìí ni ti ọba ńlá míì ní ìpínlẹ̀ Ògùn, abẹ̀pa Jọga Orile ọba Adékẹ́yẹ Adéyẹmí Ọlánrewájú. obìnrin ará London kan Kristi Olúwàbùnmi ló jáde báyìí tó ní kábíyèsí lu òun ní jìbìtì owó tó fẹ́rẹ̀ tó mílíọ̀nù náírà lọ́nà 200 million naira nítorí tí ọba náà sọ pé òun fẹ́ òun. marriage scam, fífìgbéyàwó lu jìbìtì ni wọ́n ń pè é. ọ̀kan nínú àwọn ẹ̀sùn 419 ni. kì í ṣe pé obìnrin náà sọ̀rọ̀ yìí ní kọ̀rọ̀. tó bá jẹ́ ó yọ sọ fẹ́nìkan ni tàbí pé ẹnìkan tó mọ ọ̀rọ̀ náà ló gbé e jáde bí àhesọ ni ìbájọ. ṣùgbọ́n nígbà tó jẹ́ òun ọlọ́rọ̀ fúnra ẹ̀ ló sọ ọ́, ọ̀rọ̀ tó ṣojú ìlú kò farasin ni. kì í ṣe pé ó sọ ọ́ nìkan ni, gbogbo àwọn alágbára ló fẹ́rẹ̀ kọ̀wé sí tán, gbogbo wọn ló sì ṣàlàyé ọ̀rọ̀ náà fún kínníkínní. ìwé tí obìnrin yìí kọ, ó kọ sí ọ̀gá ọlọ́pàá pátápátá Káyọ̀dé Ẹgbẹ́tókun, ó kọ sí olórí àwọn EFCC Ọlá Olúkóyèdé, ó kọ sí gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún àti alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ náà Olú Ìlaró ọba Kẹ́hìndé Olúgbénlé. àwọn míì tí obìnrin yìí tún kọ lẹ́tà sí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Nurudeen Adémọ́lá Adélékè àti gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Orímísàn Ayédatiwa. nǹkan kan náà ló kọ sínú lẹ́tà tó kọ sí wọn, ọ̀rọ̀ rẹ̀ kò sì yàtọ̀. ohun tó kọ síbẹ̀ ni pé kábíyèsí lu òun ní jìbìtì owó ńlá nítorí pé ọba náà sọ pé òun fẹ́ òun. Bùnmi Kristi gẹ́gẹ́ bí àwọn ọ̀rẹ́ ẹ̀ ti ṣe máa ń pè é ní òun kò lọ́kọ nítorí òun pẹ̀lú ọkọ òun ti ní èdè àìyedè, bó tilẹ̀ jẹ́ pé àwọn kò tí ì jáwèé fúnra àwọn ní kóòtù. ó ní àsìkò tí òun ń dágbé tí òun sì ń dá gbọ́ bùkátà àwọn ọmọ òun ní òun àti kábíyèsí abẹ̀pa Jọga Orile yìí ọba Adékẹ́yẹ Adéyẹmí Ọlánrewájú pàdé ara àwọn ní London. àmọ́ ìwádìí ti wá fi hàn pé láti ọ̀dọ̀ ọmọ kábíyèsí yìí tó ń jẹ́ Princess Abisoye ni ọba Ọlánrewájú ti pàdé Bùnmi kọ sínú lẹ́tà ẹ̀ tó kọ sáwọn èèyàn ńlá yìí pé nígbà tí kábíyèsí pàdé òun ní 30 oṣù kẹfà ọdún 2022 kábíyèsí sọ pé òun yóò fẹ́ òun, ó sì ṣèlérí pé òun ti ń wá olórí tó dàbí ti ẹ̀gbọ́n tipẹ́. Bùnmi ní bẹ́ẹ̀ lòun àti kábíyèsí bẹ̀rẹ̀ àjọṣe yìí pé ìfẹ́ tó wà láàrin àwọn sì le gan-an. ó ní bẹ́ẹ̀ ni òun kò mọ̀ pé níṣe ni kábíyèsí yìí ń tan òun láti gba owó ọwọ́ òun. ó ní níbi tí ìfẹ́ àwọn le dé, kábíyèsí lọ sílé ẹjọ́, ó sì ní òun ti jáwé ìkọ̀sílẹ̀ fún òun àti ọkọ òun, ó sì mú ìwé náà wá pé ìwé náà ti fi hàn pé òun kò lọ́kọ mọ́ o. Bùnmi ní lẹ́yìn náà ni kábíyèsí mú òun lọ sí kóòtù tó sì ṣègbéyàwó kóòtù fóun. ó ní èyí tó burú ni pé òun kò mọ̀ pé gbogbo ohun tí kábíyèsí ń ṣe yìí òun nìkan kọ́ ló kọ́kọ́ máa ṣe irú ẹ̀ fún un. ó kéré tán ó ti ṣe é fún obìnrin 5 ọ̀tọ̀ọ̀tọ̀, pàápàá àwọn obìnrin tí wọ́n bá lówó. ó ní iná ti jó òun tán kí òun tó mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí kábíyèsí Jọga Orile yìí ń sọ bàbá ńlá 419 ni. ó ní àmọ́ nígbà tí iná fi àwọn ń jó, kábíyèsí gba àwọn owó kan lọ́wọ́ òun, owó ńláńlá ni. ó ní owó tí òun transfer sínú àkáǹtì ọba yìí, èyí tí ẹ̀rí bí òun ṣe transfer àwọn wà lọ́wọ́ òun jẹ́ mílíọ̀nù 53 53 million naira. ó ní lẹ́yìn náà owó bébà ìyẹn káàṣì tí ọba náà gbà lọ́wọ́ òun jẹ́ mílíọ̀nù 12 12 million naira. ó ní àwọn fóònù olówó ńlá tí ọba Jọga Orile gbà lọ́wọ́ òun jẹ́ mílíọ̀nù 11 dín díẹ̀, ìyẹn 10.8 million naira. bẹ́ẹ̀ ló sì gba ọ̀pọ̀lọpọ̀ góòlù òun, èyí tí àpapọ̀ owó wọn jẹ́ 100 mílíọ̀nù 120 million naira. bí obìnrin Bùnmi yìí ṣe kọ sínú ìwé tó kọ yìí nìyẹn o. ó ní gbogbo ìgbà náà nítorí pé òun rò pé ọkọ òun ní kábíyèsí kò sí iye tó béèrè tí òun kò ní kó sílẹ̀ fún un,
àti pé bó ti máa ń gba owó náà lọ́wọ́ òun ni pé yóò ní òun fẹ́ bá òun fi tún bísínẹ́sì òun ṣe tàbí kó sọ pé òun pàápàá sáré nílò owó kan ni, àti pé nígbà tó ti jẹ́ ìgbéyàwó kóòtù làwọn ṣe òun ti fi ọkàn balẹ̀ pé kò séwu lẹ́gbẹ̀rin ẹ̀kọ́. Kristi Bùnmi ní òun tó wá jẹ́ kí òun mọ̀ pé kábíyèsí tan òun pa ni nígbà tí ọba náà ní kí òun ká lọ sí ibì kan ní ìpínlẹ̀ Èkìtì níbi tí wọn yóò ti ṣoògùn owó ńlá fóun. Ó ní ọba Ọlánrewájú sọ fóun pé tí òun bá fi lè ṣe oògùn owó náà tí ojú òun kan fọ́ tàbí tí ẹsẹ̀ òun kan gé, bóyá ni wọn yóò rí irú olówó bíi tòun ní Nàìjíríà àti lókè òkun nítorí owó náà yóò yàrá ni. Obìnrin yìí wá ní nígbà náà lòun mọ̀ pé kábíyèsí ti gbá òun torí òun mọ̀ pé kò sí oògùn owó kan tí yóò gba ojú kan tàbí ẹsẹ̀ kan lọ́wọ́ èèyàn àfi jìbìtì nìkan. Obìnrin yìí ní ìgbà náà ni ojú òun tó là tí òun sì bẹ̀rẹ̀ sí béèrè ọ̀rọ̀ kiri kí òun tó wá mọ̀ pé nílùú òyìnbó àwọn níbẹ̀ kábíyèsí ti gbá àwọn mẹ́ta tí àwọn mọ̀ àti àwọn míì tó sì jẹ́ ọgbọ́n kan náà tó fi ń gba owó lọ́wọ́ wọn nìyẹn. Ó ní kábíyèsí kì í bá ẹni tí kò bá lọ́wọ́ lọ́wọ́ ṣerú ẹ̀. Àwọn obìnrin tí wọ́n bá ní wàhálà ọkọ tí wọ́n ń dá gbé tí wọ́n sì lówó lọ́wọ́ nìkan ni. Obìnrin yìí ní gbogbo owó òun, góòlù òun àti fóònù tí ọba Ọlánrewájú gbà lọ́wọ́ òun ló ń lò fúnra ẹ̀ tó fi ń gbafẹ́ kiri. Ó ní nígbà tí òun rí i pé ọba náà gbá òun tí òun sì ń béèrè àwọn nǹkan òun, níṣe ni abẹ̀pá Jọga Orile bẹ̀rẹ̀ sí lérí tó ní òun mọ̀yàn débi tí wọ́n mọ̀yàn dé ní Nàìjíríà, àti pé tí òun bá pariwo kan tí àwọn oníròyìn bá sì kọ ìkọkúkọ kan nípa òun yóò parẹ́ ni. Bẹ́ẹ̀ nítòdodo ọba Adékẹ́yẹ Adéyẹmí Ọlánrewájú abẹ̀pá Jọga Orile kì í ṣe èèyàn kékeré rárá, bí ìjà bá wà níbẹ̀ ní ká sọ. Ní ọdún tó kọjá lọ́hùn-ún, ìyẹn nígbà tí ọba náà ṣe ọjọ́ ìbí ọmọ ọdún 65 65, àwọn eléré ńlá méjì ló dá kalẹ̀, àwọn eléré tí ọmọ tálákà kan kò gbọdọ̀ pè sóde. Bí Sànní Adé ọba akọrin fúnra ẹ̀ ti ń lu ìlù lẹ́gbẹ̀ẹ́ kan, bẹ́ẹ̀ ni Wàsíù Àyìndé K1 the Ultimate ń lùlù lẹ́gbẹ̀ẹ́ kejì. Kò sì sẹ́ni tó dé ibi ìnáwó náà tí kò ní kí ajé kú kalẹ̀ nítorí ọjọ́ náà pin mirin. Àmọ́ kékeré nìyẹn o. Lọ́dún tó kọjá yìí nígbà tí ọba náà yóò ṣe ọjọ́ ìbí ọdún 76 tí yóò sì sàmì ọdún 21 tó gorí ìtẹ́, àwọn gómìnà méjì ni wọ́n jókòó tì í tí wọ́n sì jọ ṣe ayẹyẹ. Lọ́jọ́ náà ló fi Jackson Nurudeen Adémọ́lá Adélékè gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ oyè bàbá ọba ti Jọga Orile. Ojú gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún ló ṣe, bẹ́ẹ̀ sì ni Tìmì Ẹdẹ náà wà níkàlẹ̀. Olóyè Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ ààrẹ orílẹ̀-èdè wa tẹ́lẹ̀ ní àlejò pàtàkì wọn lọ́jọ́ náà, òun náà sì wà níkàlẹ̀ láti bá abẹ̀pá Jọga Orile ṣayẹyẹ. Nídìí èyí ọba tó mọ gómìnà tó mọ ààrẹ àná tó mọ àwọn èèyàn ńláńlá ní ọba Ọlánrewájú. Bí labalábá kan bá sì dìgbò lẹ́gún aṣọ rẹ̀ yóò fàya ni o. Òun tó jẹ́ kí obìnrin tí wọ́n ń pè ní Kristi yìí sáré tó sì fi ariwo bẹnu pé kí wọ́n bá òun bẹ kábíyèsí kó jọ̀wọ́ kó kó àwọn owó òun tó gbà lọ́wọ́ òun fóun o, kó sì yéé fi ikú àti àrùn halẹ̀ mọ́ òun. Ó ní kí gbogbo ayé wá gbọ́ ohun tó ń ṣe òun o, kí wọ́n má lọ pa òun dànù. Ṣùgbọ́n ìwádìí fi hàn pé obìnrin yìí fúnra ẹ̀ kì í ṣe ẹni tí wọn kò mọ̀ láàfin. Àwọn tí wọ́n mọ̀ sọ pé nígbà kan wà tó fi àwọn ọmọ àti ọkọ sílẹ̀ ní London tó sì sá wá sọ́dọ̀ abẹ̀pá Jọga Orile yìí tó sì ń ṣe olórí láàfin. Nígbà náà làwọn èèyàn ti ń sọ pé àfàìmọ̀ kí kábíyèsí má wọ gàù nítorí òfin ìlú òyìnbó ní kóòtù tí wọ́n mú obìnrin yìí lọ kó fààyè gba ìgbéyàwó méjì fún ọkùnrin. Ojú kan làdá ní bẹ́ẹ̀ nìkan bá ti fẹ́ ìyàwó kan tẹ́lẹ̀ tó tún lọ fẹ́ kejì ní London wọn yóò sì ń dé galagala ni. Àfàìmọ̀ kó má sì ṣe jẹ́ pé níbi tí Bùnmi ti ń dúró de kábíyèsí rèé pé tí ọba náà bá wọ London lójijì kó má di pé wọn yóò fọ̀rọ̀ ẹ̀ tó ìjọba ibẹ̀ létí. Ẹ̀ṣẹ̀ burúkú sì ni ẹ̀ṣẹ̀ náà lọ́dọ̀ wọn lọ́hùn-ún. Bígámì ni wọ́n ń pè é. Ọkùnrin tó bá fẹ́ ìyàwó méjì ẹ̀wọ̀n ló ń lọ. Àwọn tí wọ́n mọ Bùnmi àti kábíyèsí pàápàá sọ pé nígbà tí iná ọ̀fẹ́ yìí ń jó kábíyèsí kì í wọ́n lọ́dọ̀ Bùnmi. Bùnmi pàápàá sì ti sọ ara ẹ̀ di ọ̀ríjínà olórí. Àwọn ọ̀rẹ́ ẹ̀ pàápàá ń pè ní olórí no rival nítorí gbogbo ohun tó ní ló fi fún kábíyèsí tó sì tún fẹ́ ṣe fọ́rífọ́rí fún ọkọ ẹ̀ tó fi sílẹ̀ nígbà yẹn.
níbi tí ọ̀rọ̀ náà mú un lára dé àwọn tí wọ́n mọ̀ yìí sọ pé odidi ilé ẹ̀ kan ló gbé tà ní London níṣẹ́ ló gbé ta £2,410 owó pọ́ùn £410,000 ló gbé ilé náà tà. Ariwo tó ń pa nígbà náà ni pé ọkọ òun fẹ́ tún ààfin ẹ̀ ṣe, àwọn fẹ́ kọ́ ilé epo sítòsí ibẹ̀ kí àwọn sì kọ́ ilé ìtajà ńlá níbi tí òun olórí no rival yóò ti máa ta ọjà ńláńlá pàápàá èyí tí òun bá kó wọlé láti ìlú òyìnbó. Àmọ́ ọ̀rọ̀ náà kò yàtọ̀ sí ti ẹni tó gbọ́ kúkú òjò tó da omi inú agbádá nu. Òjò ló kọ̀ tí kò rọ̀ mọ́ yìí o. Ó kú ohun tí olórí òfegè náà yóò máa mu. Ohun tó já kí obìnrin yìí máa pariwo rẹ̀ nítorí ohun tó ń sọ fáwọn èèyàn ni pé kábíyèsí ti sọ òun di ẹdun arinlẹ̀ o. Ó ti gba ẹrù lórí òun o. Gbogbo owó òun àti owó tí òun fi ń tajà ni àti èyí tí òun fi ń tọ́ àwọn ọmọ òun ó ti wà lọ́wọ́ ọba náà o. Kàkà kó sì kówó òun fóun ó lóun yóò rẹ́yìn òun ni. Bó ti ẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà ti jáde sí gbangba kábíyèsí ọba Adékẹ́yẹ Ọlárìnwájú kò tí ì sọ̀rọ̀. Bóyá kábíyèsí kò mọ̀ pé obìnrin náà yóò kó òun jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ ni. Àmọ́ pẹ̀lú gbogbo àwọn tí obìnrin yìí kọ̀wé sí yìí kò sí kí kábíyèsí má rojọ́. Ibi tí yóò ti rojọ́ náà lẹ́nìkan kò tí ì lè sọ. Àfi kí kábíyèsí sì wà nílé fúngbà díẹ̀ nítorí tó bá jẹ́ òótọ́ ni gbogbo ẹjọ́ tí ọmọbìnrin yìí rò tí kábíyèsí bá dé London lọ́wọ́ yìí tí wọ́n bá gbá bàbá mú fún bígámì bí ẹni tó fẹ́ sí ara ẹ̀rìn wọ́gà òní. Agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ó dìgbà tí kábíyèsí abẹ̀pá Jọga Orile bá fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ nígbà náà ni gbogbo ayé yóò mọ ohun tó ń lọ gan-an. Yẹmí Ògúnjọbí ló wá di ọ̀rọ̀ náà fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.